What are the name of Prophet Muhammad's parents? Kí ni orúkọ àwọn òbí Ànábì wa Muhammad? Ìyẹn ni pé bàbá àti ìyá tó bí Ànábì Muhammad. Orúkọ bàbá rẹ̀ ń jẹ́ Abdullah. Orúkọ ìyá rẹ̀ sì ń jẹ́ Aminat. Allahu Akbar. Ẹ bá gbọ́dọ̀ ní tóbi fún o. Ṣé ń bá mi kọ sílẹ̀? Ẹ bá mi kọ́ wọ́n máa gbálẹ̀ kan náà. Tọ́. Ṣé ìṣàkọ̀fín ní kan máa ń kóbó ni o? Pákéjì wọn ní kẹ́ gbé pákéjì sí tòsí. Naam, orúkọ ẹ. Ismi Abdulhafiz Bunu Semiu. Abdulhafiz Bunu Semiu. Bunu Semiu. Tá. Kí ni nọ́mbà tí o fẹ́ mú? Number 3. Number 3. What is the name of the woman who breastfeeded Prophet Muhammad? Kí ni orúkọ obìnrin tó fún Ànábì ní ọyàn? Orúkọ obìnrin tó fún Ànábì wa Muhammad ní ọyàn. Bá ti mọ̀ á fi ìṣẹ́jú kẹ́kẹ́kẹ́lẹ̀. Fatima bintu Ragaba. Fatima bintu Halimah bintu Ragaba. Ẹ jọ̀ọ́ kwẹ́sàn oní kwẹ́sàn ló ń bá dáhùn ó ti fi gbé tiẹ̀ lu gini yẹn o. Ọgbà o. Ẹ jẹ́ fún mi ní báyìí kan kí n máa fi máàkì àwọn tí wọ́n bá ti kwẹ́sàn tó bá ti lọ. Number 2 ti lọ o. 3 wọn àti rẹ̀ nígbà. Sáà ní ọmọ orúkọ ẹni tó fún Ànábì ní ọyàn ó ti sọ àbí ó ti lóò mọ̀ gbé fẹ́ lómi. Halimatu Shadia. Halimatu Shadia. Halimatu Shadia. Halimatu Shadia. Kí lorúkọ ẹ? Adam ibn Babalola. Adam Babalola àbí Babalọ́la. Bàbá rẹ̀ ń jẹ́ Babalọ́la òun náà máa wá di bàbá tó bá di ọ̀la. Ẹ ti gbà o, ẹ bá fún ní ẹ̀bùn rẹ̀. Ayata ló kàn. Naam. Ismi Masida Bun Raji. Mazidat Bun Raji. Nọ́mbà wo ló mú? Number 4. How old was the Prophet Muhammad when he lost? Ọdún mélòó ni Ànábì ní? 6 years old. Ọgbà o. Ọmọ ọdún 6 ni Ànábì ìyá rẹ̀ kú nígbà tí ó di ọmọ ọdún 6. Òun náà ti gbà o. Naam. Ààrẹ lómi jáde ẹ̀bùn pọ̀ lẹ́fà ẹ má jẹ́ àtìrà àwọn àgbàlagbà náà gbogbo nǹkan làwọn mùsùlùmí fi mọ́ tijú o àgbàlagbà lè dáhùn o lè yọjú o wàá gba ago wàá gba kùránì o bó tiẹ̀ máìnà ago. Naam sẹ́yìn tí. Ẹ jọ̀ọ́ kò sí ìtìjú níbi mi ò mọ̀ o àfa àgbà tí gbogbo tí ó jẹ́ ìkan nínú àwọn àfa àgbà tí gbogbo wa ń tẹ̀lé wọ́n bi léèrè 1000 question I don't know ló sọ gbogbo 1000 yẹn kọ̀ mọ́ kankan bẹ́ẹ̀ òun sì ni gbogbo wa ń tẹ̀lé ó wà nínú àwọn tá à ń tẹ̀lé lẹ́nu so ìtìjú ò gbọ́dọ̀ sí ibi nǹkan téèyàn bá mọ̀ yín ò sọ pé ẹ mọ nǹkan mi àgbàlagbà yín náà try àgbàlagbà náà lè try so kò sí tìjú bí mi ò mọ̀ o. Àsìkò àwọn ìwé láwà yìí àwọn ìwé náà ń ṣe lọ́tà àwọn ìwé bá ti kó lẹ́ẹ̀dẹ́ sẹ́yìn àgbàlagbà ló kù bẹ́ẹ̀ bá wá màá máa pe ẹnìkọ̀ọ̀kan nù yín táwọn bá ti wá màá kàn sọ pé ẹ lọ́ bá mú ìyá wa yẹn ẹ lọ́ bá fún ní microphone cut down. Naam. Ismi Mutmaina Bun Raji. Mutmaina Bun Raji. Naam. Temu. Number 5. What is the difference between adhan and iqama?
ń bẹ láàrin ìrun pípè àti ìkámọ̀ ṣíṣe. kẹ 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 gan ó ti lọ nìyẹn o. alo mọ ṣé bó ti dán lẹ́ẹ̀kan. naam. Ìrun pípé a máa fi ń pe àwọn èèyàn kan wá kírun. Àdánù òun la máa sọ next ká tó bẹ̀rẹ̀. Adhan and Iqama, ìyàtọ̀ wo ní ń bẹ láàrin wọn? Ìrun pípé àti Iqama. Ìrun pípé òun ni ìrun tá máa kíní tá máa pè tá máa fi pọn èèyàn wá sínú mọ́ṣáláṣí kọ́ wá kírun. Iqama wa ni èyí tá máa kọ́kọ́ èyí tá máa pè next tá máa fi bẹ̀rẹ̀ mu. Mo fún ọ ní ààbọ̀ ẹ bá ń fún ní ṣé Kùránì lọ fẹ́ àbágo kọ̀ gbá sẹ́yìn ní kwẹ́sọ́nà ni ìyàtọ̀ tí ń bẹ láàrin Iqama ó ní wípé ẹ̀ẹ̀kọ̀ọ̀kan láàpẹ àwọn aráàfin tí ń bẹ Allahu Akbar Allahu Akbar ashhadu an la ilaha illa ashhadu tá a bá dẹ̀ fẹ́ pèrò Allahu Akbar ashhadu an la ilaha illallah ashhadu an la ilaha illallah tí ó fi délẹ̀ ó gba díẹ̀ bẹ́ẹ̀ ó gba díẹ̀ bẹ́ẹ̀ so ansa tó wà bí kẹ́nìbọ̀dì mọ́tò kọ́mọ́ fi òkìní kọ́mọ́ ta kò ń bì bá a bá ṣe tán wọ́n ní kẹ́ compensate ẹ̀ ń gbà yẹn compensation ọ̀tọ̀ kẹ́ wá lọ́gbà ẹ̀ mọ́ sọ̀sẹ̀ bẹ́ẹ̀ sí mi lẹ́nu. náà nọ́mbà wo ni yẹn. Number 1. Number 6 àbí. Talukan naam. Number 1. Number àkọ́kọ́. What is the first takbir in any prayer is called? Ìgbọ́wọ́sókè àkọ́kọ́ tá a bá fẹ́ kírun kí là ń pè é? Ẹgbẹ́ lè jù ẹ lọ. Eléyìí lè jù ẹ lọ. Eléyìí la fi láwọn àgbàlagbà jáde. Ta ló mọ̀ nú àwọn àgbàlagbà? Àgbàlagbì. Ẹ̀yin lẹ ti sọ pé gbogbo èèyàn lẹ open ẹ̀ fún o. Kẹ́nìkan bá wa sọ. Ẹ máa bọ́ sítánì. Ẹni ọba kọ́kọ́ débi ni ọtí di mẹ́ta yìí mẹ́tẹ̀ẹ̀ta lẹ́sìn wá sọ funfun. Takbiratul ihram. Takbiratul ihram. Takbiratul ihram. Takbiratul ihram. Takbiratul ihram. Láti inú ilé yín lẹ ti gbà ń bẹ̀ yẹn. Ẹ má fẹ́ gbà ọ́ bọ̀ ọ́ ta ni o. Takbiratul ihram naam ó ti gbà. Naam kí lórúkọ. Ismi Ganiyy wal-Yamin. Abdul-Amin sẹ́yìn kọ́ orúkọ wọn lè báyìí wọ́n ní ọtí ń gba gbogbo ẹ̀. Ganiyy Abdul-Amin nọ́mbà wo ni o fẹ́ mú. Number 6. Number 6 ó ṣé kò tí lọ ni ok kò tí lọ. The process to correct a mistake in the prayer is called what? Tí a bá sí irun kí bóyá ó lé àbódé táwa fẹ́ tún ṣe kí là ń pè é? Ó lè jù ọ́ lọ díẹ̀. Ó lè jù ẹ́ lọ. Náà olóyè. Àwọn ń pè ní kọ̀pìlì àti bàdí ó kọ gangan tó ń gan jẹ́ ńkọ́. Amutu Sawi. Ta ló ń sọ sí ẹ létí? Ta ló ń sọ sí létí? Ẹ̀dẹ̀ no side talk. Ẹgbà ní ààbọ̀. Ó ló kọ̀ọ̀kan tí wọ́n ń pe òun gangan nínú. So ìwọ lọ ń sọ sọmọ yìí létí. Sùjúdù sáwí. Àrí ńgbà ẹ mọ̀ sọ̀rọ̀ ni ẹ mọ̀ sọ̀rọ̀ sùjúdù sáwí. Àwọn méjì ni wọ́n pín gbà ẹ̀fẹ́ nìkan ní Kùránì ẹ̀fẹ́ nìkan láago.
ẹgbẹ́dẹ́ Port Novo àbí bọ́lẹ̀ tiwa ọ̀ya ta ló tún fẹ́ gbìyànjú àwọn ọmọ kéékèèké tí ń jẹ náà kí lorúkọ ẹ. Ali Babalọlá. Ali Babalọlá àbí Babalọlá nọ́mbà wo ló fẹ́ mú nọ́mbà ìdí ẹ̀yọ́ mọ́ ẹ lọ. Number 5 ti lọ. Mú nọ́mbà mi. 3. Number 10. Number 10. Okay. Yes or no? Ojojo orí rẹ lọ. Yes. Yes. Yes or no? Suri and Asri, Maghrib and Isai can be shortened and prayed together during traveling. Ṣé òótọ́ ni àbí irọ́ ni ìran Suri àti Làásàrì ká máa sọ ní èdè tẹ́ gbọ́ Suri àti Làásàrì Maghrib àti Isai a lè dín wọn kù kí a sì kí wọn papọ̀ tá a bá ń bẹ lórí ìrìn àjò. Ṣé òdodo ṣé irọ́ ni àbí òdodo? Yes. No. 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 Ta ló fẹ́ ràn lọ́wọ́? Ó ti sọ no yes méjì náà ni kò sẹ́ni kankan tó gbà yẹn. Láyé. Ó ní kò sí mọ́ gíríbì níbẹ̀ nínú ọ̀run tí wọ́n ń kí papọ̀ kọ́sù tí wọ́n ń kí papọ̀ tí wọ́n ń kí papọ̀ ẹ mọ̀ sí òjòrò kankan tí ò wọlé ń bì ìran tí wọ́n lè kí papọ̀ bàbá ti Musdalifa bọ̀ àyè kí ìsáyà àti mọ́gíríbì papọ̀ ni ẹ fún ní aago kan ṣé àbí Quran lọ fẹ́ Quran ẹ fún ní Quran naam. bàbá wà ní àdéṣe àdéjú papọ̀ àdẹ̀kọ́ pé àdéṣọ́ ti ná bí nínú ká wà nílé àdó. Mo ṣe wá mú pẹ́sìtò yẹn pé by default ó yẹ kí ọkàn pẹ́sìtò yẹn àtúnṣe dáadáa. Because ó yẹ pé wọ́n bí bu àdúgbò pé wọ́n bí kò sí nínú ìlú àdéṣọ́ ní ìyàwó àwọn ẹ̀sìn bẹ́ẹ̀ fún wa ọ̀fẹ́ gbà pé ìfún wa fẹ́. Tá a bá ṣe tán ẹ máa pàkíyèsí ẹ kọ̀ǹpáyà pàkíyèsí yín papọ̀ àǹsà wà fún gbogbo ẹ̀. Naam. Ìṣọ̀lá Fawzan. Ìṣọ̀lá Fawzan. Ìṣọ̀lá Fawzan. Kí ni orúkọ Mùsùlùmí ẹ? Fawzan. Fawzan ní kọ́ ọmọ ti síwájú. Fawzan Ìṣọ̀lá. Kí ló tún tẹ̀lé? O mọ ọkọ̀ yòókù mọ̀. Ok. Kí ni nọ́mbà wo ló fẹ́ mú? Number 7. Number 7. Name 3 prayers that can be shortened while traveling. Sọ orúkọ ọ̀run mẹ́ta tí a lè dínkù nígbà tá a bá wà lórí ìrìn àjò. Zuri. Zur. Asri. Asri. Ishai. Ishai. Correct. Ẹ bá fún ní aago àti Kùránì. Ọya ẹ ti yà ó gbà o ṣé ìyá kúnkúlú náà fẹ́ dá sí ni ẹ̀yà kúnkúlú ọya ẹ sọ̀rọ̀ sókè kí lorúkọ yín. Àjọkẹ́. Àjọkẹ́ kí lorúkọ ìsìláàmù rẹ gbogbo wa náà lájọkẹ́ ọ kí lorúkọ ìsìláàmù ẹ. Ṣé ti rí gbogbo ẹ̀yin tẹ́yìn pé orúkọ ọmọ yín lórúkọ ìsìláàmù tí ń jẹ́ ńlé
báwọn ẹlẹ́sìn míì ṣe máa wọ́ ọmọ yín lọ nìyẹn kí ló ń Hafsa. jẹ́ islamia fún tí yóò mọ̀ pé islamia yẹn àlàáfíà ní ń jẹ́ bẹ́ẹ̀ you speak English? What is your Hafsa. half so wàá dẹ̀ sọ ń bí lẹ́nìí half so pick a number mú number kan. àwọn eléyìí ọ̀dà eléyìí kéré ẹ jẹ́ ká number 9 tó bá ti lè jù ọ́ lọ màá fún ẹ ní ìbéèrè mi. ọ̀dà yes or no, can we join Subi and Maghrib prayer while traveling? Ó ju ọjọ́ orí rẹ lọ. Kí ni orúkọ ìyẹn náà tó máa le jù ẹ lọ. Kí ni èjì ẹ náà? How old are you? 4 years old. 4 years old. So mọ bí wọ́n ti ń ṣàlùwàlá. Can you perform ablution? You can perform ablution. How can you perform it? Okay, let another person come and do that. Now, ẹ bá wọn question tó bá kéré fọmọ yìí ọ bẹ jẹ mú. Ìgbà kí lorúkọ bàbá àti ẹ. Daddy Hafsa ọ̀tàn Daddy Ahmad Daddy Ahmad mọ́mí rẹ̀ ń kọ́ mọ́mí Ahmad àbí ẹ bá ń fúlágò kó láti jáde ẹ bá ń fúlágò àti kùránì gba kùránì naam ta ló tún naam sẹ́yìn ó ti dáńtẹ́lẹ̀ ni. Àwọn eléyìí ti dáńtẹ́lẹ̀ ọ̀yà kí lorúkọ ẹ. Ismi Muhyiddin bin Raji. Ismi Muhyiddin bin Raji. Èmi ọ̀gbọ́n tó wí o. Muhyiddin Raji. Naam. Nọ́mbà kí ló fẹ́ mú? Number 11. Number 11. A man and his wife were cursed in a chapter of the Holy Quran named the surah. Ọkùnrin kan àti obìnrin kan Ọlọ́run ṣépèlé wọn nínú Al-Qur'ani ọkọ àti ìyàwó. Kí ni orúkọ surah tí wọ́n ti ṣépèlé wọn? Ó gbà tí lájà. Bóyá kí ta ló fẹ́ bá sọ? Tá bá ti bá sọ ti gba tiẹ̀ nìyẹn o. Tá bá dẹ̀ ti gba ọgbà náà nìyẹn o. Naam. Ganiyy Ahmed. Suratul Masad. Suratul Masad. Correct. Suratul Masad. Tabbat yada abi lahabin wa tabba. Naam. Talukan ọjọ́ lọ. Kí lorúkọ ẹ? Hafiz bin Samiu. Ismi Abdul Hafiz bin Samiu. Abdul Hafiz Bin Samiu. bin Samiu. O ti wá lẹ́ẹ̀kan. O ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. Kí ni nọ́mbà wo lọ fẹ́ mú? Nọ́mbà wo lọ fẹ́ mú? Number 12. Number 12. What is the name of the companion who migrated with the Prophet during Hijrah? Kí ni orúkọ kí ni àwọn míì ní òyìnbó làwọn gbọ́ ẹni tí ó bá gbóyìnbó ni wọ́n sọ fún wa gbóhùn gbóyìnbó. Kí ni orúkọ ẹni tí ó bá ànábì rìnrìn àjò nígbà tí ó kúrò nílùú Mọ́kà lọ sí Mádínà? How old are you? 13. 13.
13 ọ̀dà ṣàlàyé bí a ti ń ṣe àlùwàlá tá a bá fẹ́ kírun. Ṣé àlàyé bí a ṣe ń ṣe àlùwàlá tá a bá fẹ́ kírun. Tá a bá fẹ́ ṣe àlùwàlá a máa sọ bismillahirrahmanirrahim. A máa fọwọ́ wa ní ẹ̀mẹ́ta. A máa fọwọ́ sọ̀rọ̀ káwọn èèyàn gbọ́. a máa fẹnu wa a máa sọ ní ẹ̀mẹ́ta. A máa fi sínú ara lẹ́ẹ̀mẹ́ta. Lẹ́yìn a máa fọ wa lẹ́ẹ̀mẹ́ta. A máa fọ apá wa débi apá wa ọ̀tún débi ìgúnpá lẹ́ẹ̀mẹ́ta. Tòsí náà lẹ́ẹ̀mẹ́ta. Kọ̀mọ́ sí. Lẹ́yìn a máa. ọmọ next person. ó ti ṣe kọjá àdájì ó máa àlùwàlá ṣe. Náà ibi tí wọ́n níbi tá a máa dúró sí ni àbí sáwọn eléyìí kan ṣe tí wọ́n ní àwọn mẹ́ta yìí. Ó yá quickly. Mi gbọ́. Òye sọ̀rọ̀. Naam, nọ́mbà wo ló mú? Nọ́mbà 11 wọ́n ti mú. Number 14. Number 14. Name the prophet who was thrown in the fire but was saved by Allah. Sọ orúkọ ànábì tí wọ́n jù sínú náà tí ọlọ́pàá. Sọ orúkọ ànábì tí wọ́n jù sínú náà tí náà òjò. Prophet Ibrahim. Ẹ̀ tí ẹ ló ti bá gbà yẹn. Kí ló orúkọ ẹ? Ismi Abdulbasit Oluyi. Abdulbasit. Kí ni? Abdulbasit Oluyi. Oyi. Okay, Abdulbasit. Nọ́mbà wo ló mú? Number 4. Number 4 ti lọ. Number 15. Number 15. What is the name of the angel in charge of revelation? Màláíkà wo ló wà ní ìdí ká fi ọ̀rọ̀ ránṣẹ́ sọ́dọ̀ àwọn ànábì Ọlọ́run? Prophet Jubril. Prophet Jubril. Angel Jubril. Angel Jubril. So a fi àdàgbé ètò náà ti sí ibi torí lecturer wa ń kánjú. Gbogbo ẹ̀yin àgbààgbà ààrẹ nìkan kan nù yín tó gbà o. Ààrẹ nìkan kan tó dìde tó jáde o. Ká lójú ọmọ kan wa ni a mọ̀ wá pè ní kọ̀ọ̀kan a mọ̀ bí léèrè. Subhana rabbika rabbil izzati amma yasifuna wassalamu ala al-mursalina walhamdulillahi rabbil alamin. Tọ́wọ́n ẹ̀jẹ̀ apariwo Allahu Akbar. Allahu Akbar. Ìdókọ̀ ní ìsìn ni pé à ń lọ sí ọ̀dọ̀ àwọn àlùfáà wa àgbà níkàlẹ̀. Àwọn àgbà ìkùnà fún wọn.